gómìnà Ṣèyí Mákindé ti sọ̀rọ̀ lórí ìkọlù tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Aya ààrẹ Tinubu ti ní kí àwọn ọmọ Nàìjíríà dẹ́kun láti máa sọ̀rọ̀ òdì sórílẹ̀-èdè yìí o. Tẹ́ ẹ bá kọ̀ láti fi 100 mílíọ̀nù ránṣẹ́, ó ṣeé ṣe kẹ́mi ọba yín ó lọ sí o. Àwọn agbésùmọ̀mí ló sọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn ti ìpínlẹ̀ Kwara lórí ọba Simon Ọlánípẹ̀kun àti ọmọ rẹ̀ tí wọ́n ti jí gbé nínú oṣù kejìlá. Iléeṣẹ́ Nestle tí ń pèsè oúnjẹ SMA ti rawọ́ ẹ̀bẹ̀ sáwọn oníbàárà wọn, èyí lohun tí wọ́n tún sọ. Síwájú sí i, mo máa rí dájú wípé irú ìkọlù yóò tún wáyé mọ́ o, àti pé eléyìí yóò jẹ́ àṣemọ̀ fún àwọn agbésùmọ̀mí náà nílùú wa. Ṣèyí Mákindé ló sọ bẹ́ẹ̀. Ó ní látàrí ìkọlù àwọn agbébọn èyí tó ṣẹlẹ̀ sí igbó ọba láìpẹ́ yìí lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí, ó tẹ̀síwájú pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ṣàlàyé pé àwọn agbésùmọ̀mí tó ti ẹnu bodè ibòmíràn wá ló ṣe ìjàmbá náà o. Ó ní òun bá àwọn tó pàdánù ẹ̀mí wọn lẹ́nu iṣẹ́ wọn kẹ́dùn púpọ̀. Ó lóun yóò sì rí dájú wípé irú nǹkan báyìí ò ní ṣẹlẹ̀ mọ́ láéláé. Ó ti di àfìsẹ́yìn tẹ̀gùn fiṣọ. Látàrí ìṣẹ̀lẹ̀ yìí ló mú kí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Fẹ́mi Haruna ṣàbẹ̀wò síbi tí ìkọlù náà ti wáyé. Àmọ́ ṣá, ó ṣàlàyé pé àwọn tí ń kófìrí wípé igbó ọba ni àwọn aṣọ́bodè náà dojúkọ, lẹ́yìn táwọn sì ti rán ikọ̀ ọlọ́pàá síbẹ̀, lẹ́yìn tí kọmíṣánná ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kàn nípa pé àwọn yóò ṣe àfikún ẹ̀ṣọ́ aláàbò sí agbègbè náà àti ohun èlò tí wọ́n máa lò. Ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí aya ààrẹ Tinubu tún sọ. Ó ní kí gbogbo ọmọ Nàìjíríà yé sọ̀rọ̀ òdì sí orílẹ̀-èdè yìí mọ́ o, àti síra wọn gan pẹ̀lú nítorí àṣẹ wà lórí àwọn wa. Ó ní ká tẹra mọ́ àdúrà. Ó ní òun nígbàgbọ́ wípé gbogbo rẹ̀ yóò wá sí ìrọ̀rùn fún wa. Ṣé ẹ̀ tí ìgbàgbé kábíyèsí àti ọmọ rẹ̀ ọba Simon Ọlánípẹ̀kun àti ọmọ rẹ̀ Ọláolú tí àwọn ajínigbé jí gbé níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ti ìpínlẹ̀ Kwara lóru ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2025 tó kọjá, tí wọ́n sì yìnbọn fún olórí náà. Àmọ́ ní báyìí o, ohun tá a gbọ́ ni wípé àwọn ajínigbé náà tún dúnkòokò láti gbẹ̀mí ọba àti ọmọ rẹ̀ tí ìlú bá kọ̀ láti sanwó ìtúsílẹ̀. Ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Àjàyí Ẹniọwọ̀, òun ló ṣàlàyé fún àwọn oníròyìn pé lálẹ́ ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 6 oṣù kìíní ọdún tí a wà yìí ni kábíyèsí bá òun sọ̀rọ̀ lórí aago pé kí àwọn gbìyànjú láti ṣa gbogbo ipá wọn láti ṣàwárí owó náà 100 mílíọ̀nù náírà ní gbogbo ọ̀nà káwọn lè bá kúrò ní àhámọ́ tí àwọn wà yìí. Ó ní ẹ̀mí àwọn ti fẹ́ bọ́ o. Ó tẹ̀síwájú pé bí òun ti ń bá ọmọ kábíyèsí náà sọ̀rọ̀ ló ń pariwo nítorí bí wọ́n ṣe nà án láì dáwọ́ dúró. Ó jẹ́ ohun tó ba òun nínú jẹ́ púpọ̀ jù o. Iléeṣẹ́ Nestle ti dá àwọn oúnjẹ ọmọdé SMA Gold tí wọ́n tà síta padà o. Ohun tá a gbọ́ ni pé májèlé tó lè ṣàkóbá fún ara wa ó wà nínú oúnjẹ yìí. Wọ́n tẹ̀síwájú pé káàkiri àgbáyé làwọn ta oúnjẹ náà sí o. Àmọ́ ṣá, àwọn tí ń ṣètò láti dá oúnjẹ náà padà àti owó tí oníkálùkù bá ti san lórí rẹ̀ tẹ́lẹ̀. Wọ́n ní lóòótọ́ kò tíì sí àkọsílẹ̀ kankan pé oúnjẹ náà ṣàkóbá fún àwọn ọmọ. Àmọ́ ṣá o, àwọn ní láti dá oúnjẹ náà padà nítorí orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ. Nínú àwọn àlàyé tí wọ́n là kalẹ̀, wọ́n ní àwọn fi àsìkò yìí tọrọ àforíjì lọ́wọ́ àwọn òbí, alágbàtọ́ àtàwọn oníbàárà pé kí wọ́n fọwọ́ wọ́nú o nítorí ìgbésẹ̀ yìí lè fẹ́ ṣàkóbá fún wọn. Wọ́n ní àwọn orílẹ̀-èdè bíi France, Australia, Italy, Germany, Nàìjíríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làwọn ti ta oúnjẹ náà fún wa. Àmọ́ ṣá, àwọn ti kọ lẹ́tà sí wọn láti má ṣe ta oúnjẹ náà mọ́ pé àwọn ń bọ̀ wá kó wọn padà. Fún àkọ́tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Hasan ló ń jábọ̀ ròyìn sétí ìgbọ́ yín. Ire o!